kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́ ẹtì ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹta ọdún 2025 fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀ wá. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí àwọn ọ̀rọ̀ kan eléyìí tí Ọbásanjọ́ tó kọ sínú ìwé rẹ̀ èyí tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún fún ti ayẹyẹ ọjọ́ ìbí ẹni ọdún 98 èyí tí Ọbásanjọ́ pé lórí ilẹ̀ alààyè. Nínú ìwé náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bítíbitì ọ̀rọ̀ gúlùtù ọ̀rọ̀ ló ti jáde eléyìí tí Ọbásanjọ́ sọ wípé ètò ìṣèjọba èyí tó burú jáì táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò gbàdúrà irú ẹ̀ mọ́ òun náà ni ètò ìṣèjọba ààrẹ àná eyín Muhammadu Buhari. Ó lé ó jẹ́ kan nínú àwọn ètò ìṣèjọba eléyìí tó burú fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bá a bá tún wò ó lórí ìjọba èyí tó ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ìlànà àti ìgbésẹ̀ bàtà eléyìí tí Muhammadu Buhari bọ́ sílẹ̀ òun náà ni Tinubu ń ló kẹsẹ̀ bọ̀. Ó ní bí nǹkan ti ń lọ yìí àfàìmọ̀ ni ò tún ní jẹ́ pé ètò ìṣèjọba Bọ́lá Tinubu yóò tún jẹ́ ọ̀kan nínú àwọn ààrẹ àti ètò ìṣèjọba eléyìí tí àwọn ọmọ Nàìjíríà tí wọn ò ní tọrọ irú rẹ̀ kó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ wípé òun náà yóò fẹ́ burú ṣùgbọ́n ó ní àsìkò ṣì wà láti tún ọmọlúwàbí oníkálukú wa ṣe o. Ó ní òrùn tó ń bẹ lókè yìí ó tó aṣọ ságbẹ̀ gẹ́gẹ́ bí Ọbásanjọ́ bó ti kọ sínú ìwé rẹ̀. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó jẹyọ nínú ìwé ọ̀hún èyí tí Ọbásanjọ́ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá èyí tó mú kí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ààrẹ kí wọ́n dá èsì ọ̀rọ̀ padà wípé àjàlá ta ń nà á wípé ara níta Ọbásanjọ́ o kò yẹ kírú àwọn ọ̀rọ̀ báyìí kó máa jáde lẹ́nu àgbàlagbà. Wọ́n ní bó bá tẹ̀ wá kù díẹ̀ káàtó wọ́n ní àkíyèsí òun ló yẹ kó pè kì í ṣe wípé kó máa bẹnu àtẹ́lu àwọn tí wọ́n ti ṣe ìjọba lẹ́yìn rẹ̀ àbí àwọn tí wọ́n ṣì wà lórí ìjọba lọ́wọ́ o. Èyí tí wọ́n sì sọ fún Ọbásanjọ́ wípé bí àgbàlagbà rẹ̀ bí ò bá fẹ́ wọ́ra rẹ̀ ńlẹ̀ kó má wulẹ̀ so àgbàdo mọ́dì níwájú adìyẹ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó di alárìífín adìyẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìkìlọ̀ fún ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀bọra òwò látàrí àwọn ọ̀rọ̀ tó jẹyọ nínú ìwé rẹ̀ èyí tó pè ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí àti ní ọjọ́ iwájú. Ẹ̀wẹ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti fi ọwọ́ sí àwọn owó orí kan èyí tí wọ́n pè ní value added tax èyí tí wọ́n ní pínrẹ̀ láàrẹ̀ ọmọ ọlọ́fà ọ̀kan gbọ̀dọ̀jọ́ kan lọ́ní o wípé bí ọ̀kan kò sì gbọ́dọ̀ jù kan lọ òun náà ni kí ìjọba àpapọ̀ lẹ̀ yìí kí wọ́n máa pín àwọn owó eléyìí tí wọ́n ń tari sí àwọn ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ní ìdá 50% níbi tí wọ́n máa gbé owó àwọn ìjọba ìpínlẹ̀ sí ní ìgbà tí wọ́n yóò gbé tí àwọn ìjọba ìbílẹ̀ sí ìdá 45% 35% gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò. Wọ́n ní gbogbo owó tí ìjọba àpapọ̀ tí wọ́n bá máa fún àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo ló gbọ́dọ̀ wà lábẹ́ ìdá 55% 55% nígbà tí àwọn ìjọba ìbílẹ̀ yóò máa gba 35% lóṣooṣù. Wípé ọ̀rọ̀ wípé ìpínlẹ̀ kan in ló ń kó wọlé jù ìpínlẹ̀ kan ni wọ́n ti ń rí ohun àlùmọ́nì tí wọ́n máa fi èyí pín. Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ohun tí ààrẹ Bọ́lá Tinubu béèrè fún nínú oṣù kẹwàá ọdún 2024 lórí àtúntò owó orí èyí tí wọ́n pè ní tax reform
báyìí làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n ti fi ọwọ́ sí tí wọ́n sì ti gbé ìwé ọ̀hún padà lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu láti yẹ̀wò dáadáa o. Nípa ìdí èyí kò ní sí fàákàjà gbọ́nmi-somi òtó láàrin àwọn ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ náà ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, àfàìmọ̀ ni àní kó ọmọ olùpọ̀ bọ́ báyìí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí fún ìgbáradì ètò ìbò ọdún 2027, ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọoyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, eyín Peter Obi àti ẹgbẹ́ òṣèlú NNPP, àwọn mà ni wọ́n ti ń gbáradì láti kóra jọ kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan kí wọ́n parapọ̀ láti di ọ̀kan ṣoṣo lójúnà bí wọ́n ó ṣe dìbò láti yọ ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí ipò lọ́dún 2027. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ ẹni tó jẹ́ alága fún àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi, eyín Bala Muhammed, òun náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde o lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe tí ó sì fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé kí wọ́n gbáradì kí wọ́n sì múra sílẹ̀ wípé ètò ìbò ọdún 2027 àwọn yóò gbé ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu kúrò lórí ipò pẹ̀lú ìbò wọn. Nípa ìdí èyí wọ́n ní ìgbáradì ti ń lọ lábẹ́ aṣọ báyìí lẹ́yìn ilẹ̀kùn níbi tí ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ òṣèlú Labour Party tòun ti ọmọoyè wọn Peter Obi àti ẹgbẹ́ òṣèlú NNPP wípé wọ́n ti ń gbáradì láti fi ìmọ̀ ṣọ̀kan kí wọ́n parapọ̀ kí wọ́n di ọ̀kan ṣoṣo fún bí ètò ìbò ọdún 2027 bí ó ṣe fi ẹsẹ̀ múlẹ̀ láti yọ ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí ipò. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ajé ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí òun náà ni gómìnà ní ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Malam Nasiru El-Rufai lòun náà kéde wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC, òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP èyí tó ti ń di rúkèrúdò láàrin ẹgbẹ́ òṣèlú APC àti El-Rufai. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní báyìí ni ó ń ṣèkan mi kò yí padà, èyí tó mú El-Rufai sọ wípé òun ti kéde wípé ẹgbẹ́ òṣèlú SDP ń lòun wà lọ́wọ́ báyìí táwọn yóò sì sa gbogbo ipá àti agbára láti lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí wọ́n dìbò fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti yọ ààrẹ Tinubu kúrò lórí ipò látàrí ètò ìṣèjọba rẹ̀ èyí tó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Báyìí náà ni ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party àti NNPP làwọn náà ti ń gbáradì láti yọ ààrẹ Tinubu kúrò lórí ipò lọ́dún 2027 látàrí àwọn ètò ìṣèjọba rẹ̀ eléyìí tó mú ìnira àti ọ̀wọ́n gógó oúnjẹ àti ohun èlò bá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùgbé orílẹ̀-èdè yìí. Ṣé kí Ọlọ́run ọba aláàánú dákun dábọ̀ kó máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa ni o? Ṣáwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ló bọ̀ tí wọ́n ní orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Bó ti wù kó le tó lónìí, ìdánilójú wípé ọjọ́ ọ̀la yóò dùn ó wà fún kó wá wa o. Ṣùgbọ́n ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmí o. Àdíá fún bàbá kan èyí tí wọ́n pè ní Adélẹ́yẹ Àlàní, ẹni ọdún 68 58 years, èyí tí wọ́n ní ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ nípa bíbẹ́ sínú kànga ládùúgbò kan tó ń bẹ nílùú Olókùta nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá bó ṣe fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé wípé ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ táwọnú rẹ̀ yìí ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ ni wọ́n ní bàbá ọ̀hún ó bẹ́ sínú kànga ní agbègbè Olókùta ní ìpínlẹ̀ Ògùn níhìn. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àbúrò olóògbé náà ohun mà ni wọ́n pè wípé ẹ̀gbọ́n rẹ̀ ni wọn ò rí nílé o, wọn ò sì mọbi tó lọ. Bẹ́ẹ̀ sì ni aago rẹ̀ kò gbé bí wọ́n ti ń pè é, láláìmọ̀ wípé ó fi aago rẹ̀ sílẹ̀ nínú ilé ni bí wọ́n ti ń pè é. Wọ́n ní ìyàwó olóògbé yìí lòun náà tẹsẹ̀ bọ́ ṣòkòtò níbi tí wọ́n ti ń wá ọkọ rẹ̀ àti àbúrò olóògbé tí wọ́n ti ń wá ẹ̀gbọ́n rẹ̀ káàkiri ni wọ́n ní wọ́n rí bàtà rẹ̀ níbi etí kànga kan èyí tó ń bẹ nítòsí ilé wọn. Nígbà tí wọ́n yóò fi wọnú kànga ni wọ́n rí pé bàbá yìí
ó ti kó sínú kànga èyí tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Olókùta tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi tó wọn létí kó tó di wípé wọ́n gbé olóògbé ọ̀hún jáde kúrò nínú kànga nígbà tí wọn yóò fi gbé ó ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá bó ṣe fi ọ̀rọ̀ múlẹ̀ fún àwọn oníròyìn lánàá tí í ṣe ọjọ́bọ̀ nílùú Abẹ́òkúta tí í ṣe olúlu ìpínlẹ̀ Ògùn kí Ọlọ́run ọba dákúndábọ̀ kó máa ṣọ́ wa ni. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú tó máa ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára TikTok èyí tí a mọ̀ sí Pella ọ̀dọ́mọdékùnrin ni òun mà ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju ògúlùtù ọ̀rọ̀ lù lórí báyìí látàrí ọ̀rọ̀ kan èyí tó sọ tó kù díẹ̀ káàtó lẹ́nu rẹ̀ tó bóde o gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ náà tí wọ́n ní Pella òun ló pe ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin tàkàsùfé ọmọ orílẹ̀-èdè yìí kan ní olórin èyí tó ṣẹ̀ ń dìde bọ̀ nínú ayé o gẹ́gẹ́ bó ti sọ àti èdè òyìnbó èyí tó fi pe olórin náà eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí runtown èyí tó pè ní up and upcoming artist wípé kò sí ẹni tó mọ runtown nínú ìgboro ayé. Wọ́n ní nígbà tí Pella tó ń wà lórí ìkànnì TikTok èyí tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ láìfù ń bẹ̀ ló ti sọ wípé òun ń wá olórin èyí tó jẹ́ gbajúmọ̀ lórílẹ̀‐èdè yìí tóun yóò pè láti bá àwọn ṣorin pọ̀ nínú orin òun èyí tóun gbáradì láti pòpọ̀ báyìí. Ní ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún ní orúkọ runtown ṣùgbọ́n nígbà tí Pella yóò sọ̀rọ̀ ó ní ta lẹni tó mọ aṣọ runtown nílé aláró ó ní runtown orúkọ rẹ̀ òun ò gbọ́ rí bẹ́ẹ̀ sì ni òun ò mọrú èèyàn tó jẹ́ ní ẹni ọ̀hún sọ fún yín pé ó jẹ́ ọ̀kan nínú àwọn olórin tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tóun náà sì ní orúkọ àti òkìkí ṣùgbọ́n tí Pella ní irọ́ ni wọ́n ń pa wípé runtown ọ̀kan nínú àwọn olórin tó ṣẹ̀ ń bọ̀ nínú ayé èyí tó ṣe ń tiraka láti jẹ́ ènìyàn ni. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Pella jáde kó tó di pé àwọn olórin àwọn ènìyàn àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ runtown ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ògúlùtù ọ̀rọ̀ búburú lu Pella wípé ọmọ kékeré rẹ̀ ó ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè àti wípé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ó jọ tẹni tí ó jẹ́ wípé làákàyè rẹ̀ ó ti yẹ̀ kúrò níbi tó yẹ kó dúró sí. Àwọn ọ̀rọ̀ búburú tí wọ́n ń jù lu Pella rèé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tóun náà sọ jáde wípé runtown ọmọ kékeré olórin tó ṣe ń tiraka láti jẹ́ èèyàn lágbolé olórin lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Tó ẹ̀yin ará ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìpé ìpéjú báyìí làlàáfìlà bó bá ti ń kọjá abẹ yóò máa di bàbá ṣé ò sí nǹkan. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè nílé iṣẹ́ wa ìròyìn Feli-feli online TV. Mo gbà á ládùúrà wípé aburú ò ní ṣẹlẹ̀ sí wa o àmín. Fún mi Àjẹnúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.